káàbọ̀ padà sórí ètò Ògbónútán reality show Olúwaṣeun Àkànjí lólóòtú ètò yín bí mo ṣe ń bọ́rọ̀ mi ń bọ̀ ẹ̀yin ọlọ́gbọ́n ayé ẹ̀ mọ̀ bá wa gbọ́ ìbá ní mọ̀ fòníjú kí n tó ṣeré ilẹ̀ ìdọ̀la ìbá gbogbo ẹ̀yin àgbàgbọ́ pátápátá tẹ́ ń bẹ nílẹ̀ yìí ẹ̀yin tẹ́ ti wí kí n tó wí ẹ̀yin tẹ́ ti pèdè kí n tó pèdè ìbá yín o ẹjọ́ ojú mi ṣe ẹ jẹ́ ń tẹ̀lé pẹ́ ẹ wò ó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń bá bọ̀ nígbà tí mo ti send voice note ṣé ẹ gbàgbé pé ìyàwó Kazeem ti pè mí ó ti sọ̀rọ̀ burúkú fún mi ọ̀rọ̀ burúkú yìí ó tún wá sọ fọ́kọ ẹ̀ wípé èmi ni mo pè ń ọkọ ẹ̀ wá pè mí ó wá pe àǹtí ẹ̀ èmi sì wà níwájú àǹtí ẹ̀ tí mo lọ play voice note fún àǹtí ẹ̀ wá gba náà ojú ẹ̀ àǹtí ẹ̀ jẹ́ ṣépè wípé kò sí gbọ́ obìnrin tó lè fẹ́ tó lè bímọ àfi tó bá fẹ́ mi tó ṣẹ̀tọ́ mi fún mi lókù kódà kán fi àtọ̀ ẹ̀ sínú obìnrin mi ọmọ òun mọ̀ kú ni àǹtí ẹ̀ sì sọ nù àǹtí ẹ̀ tí kò bá pè mí mọ́ o pé àwọn náà dẹ̀ ní pè mọ́ àǹtí ẹ̀ block number wọ́n ní kí èmi náà block number mi ò fẹ́ block ẹ̀ àǹtí ẹ̀ gba fóònù mi ó rí kìdí kan bí tó yẹ kó bínú sí kò ní bínú síbẹ̀ kìdí kan block ẹ̀ dànù àǹtí ṣeun bá gbà láti block ẹ̀ lóòótọ́ bí mo ṣe dé tààmú ya òun block ẹ̀ ó sọ fún mi pé mo nífẹ̀ẹ́ Kazeem nígbà tí mo hàn block ẹ̀ ló bá pè mí ló bá ní pé n bá ní irú ọ̀rọ̀ wo lẹ́ ń sọ fún àǹtí tó náà àǹtí jẹ́ kó yẹ pé mo wà níbẹ̀ ó jẹ́ padà mọ̀ pé mo wà níbẹ̀ ó ní kí n má wulẹ̀ rojọ́ òun mọ nǹkan tó ṣẹlẹ̀ ó lóun mọ̀ ṣe nǹkan tó ń ṣe yẹn ni ó bá ní bí kí ni abájọ́ sọ bá send voice note sí ìyàwó ẹ̀ sọ ó wá ní ó ní kí lọ book hotel ó ní òun bọ̀ wálé ó má wálé Abẹ́òkúta dá sí pàdé ó ní kí n má sọ fẹ́ ní kankan kí n má sọ fún anybody àbí má wá sí Àbújá mo ní mi ìwà Àbújá tá a kọ́ mi sí Àbújá tẹ̀gbọ́n lọ́wọ́ mi kò sẹ́ni tó máa mọ̀ mi ìwà Àbújá pé Abẹ́òkúta náà ti wà òkè a lọ Solomon Road aṣáwàdà Abẹ́òkúta ń bì kan ibẹ̀ láwa o èmi àti Kazeem wà ńbẹ̀ I enjoy ara wa kódà room tó gbà ó dàbí room àpalọ ni táwọn ọmọ bá wà ní room bá wà ní pálọ̀ tá a ti ó tẹ́ mi sátẹ́gùn rere Kazeem ṣe gbogbo ẹ̀ fún mi èmi gan-an mi dùn nígbà tí mo délé mo ní Kazeem olóró bàdàbòbò ó ní kíni ṣojú ọmọ kékeré ni òun olóró dábàdàbòbò kọ lóyún lòun fẹ́ o oyún ṣé mo ò sì tó gbà búrò ni ọmọ ẹwọ ló tó gbà búrò wo kìdí kan ó ní má dá sẹ́rà làjà yẹn a máa yanjú ẹ̀ mi ò górí mọ́ orí ìyàwó mi ni mo gùn ó ní gbogbo kìíní court wedding ìyàwó òun ti kó kúrò ní wá fún mi ó ní kò sí evidence kankan mọ́ fún court wedding ó mú ògbẹ́ ó yá ó sun níná ẹ mọ̀ ó fi ó kọ́kọ́ náà síbẹ̀ ó karọ́ bóróbóróbó kándù tàtọ̀ ó fúnná sí ó sun ó ṣe ògbẹ́ ẹ̀ ló bá ní pé kí n fọkàn mi balẹ̀ pé gbogbo ọmọ tó wà lára tèmi òun ni màá bí fún inú tèmi náà dùn àti ṣeun pé mo ti padà sọ́dọ̀ ọkùnrin tí mo nífẹ̀ẹ́ sí ọkùnrin tí mo fẹ́ràn púpọ̀ àti ṣeun bá a ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò nìyẹn gbà tá a ṣe tán mo wálé láti mo délé inú mi dùn yàtọ̀ àwọn èèyàn kan wò pé kí ló ṣe Mariam tó ṣe báyìí èmi gan mo wá ń ṣe irun lóríṣiríṣi àwọn èèyàn fídíò àwọn èèyàn fọ́tò tó ra àṣẹ fídíò ń bẹ o àmọ́ gbàtà tí wọ́n dé náà máa ya fídíò ó lè ní ibo ló lọ tí wọ́n lọ ra nǹkan bóyá sọ pé báyìí mo lọ kí ni fídíò kan lẹ́ẹ̀mẹwàá àwọn ọmọ òun kọ́ ilé kan ìgbà kan èmi náà fún lára mi wọ́n ti ṣe ó ṣáà wà ń bẹ nígbà tó di inú oṣù lẹ́yìn ó ti póṣù kan so ní alájà bá pè mí nígbà tí alájà pè mí ẹ̀mọ̀ pé bá ti ọmọ wọn ti ń fẹ́ra padà so ó ní kí n má jẹ́ kán mọ̀ àmọ́ n gbọ́dọ̀ sí dáadáa sí wọn tó mi sọ pé máa fẹ́ wọn padà bá ní mi ìmẹ́ tó sọ lálàjà yáyà kìnní kan bá ní ẹ ká sọ máa wọn náà fẹ́ rí mi mo ní wọn náà fẹ́ rí mi mo ní òkè mà ṣé ẹ fẹ́ wá sọ́dọ̀ wa ni wọ́n ní àwọn ò wá sọ́dọ̀ wa ká pàdé mi báyìí mo ní òkè gbà tí màá débẹ̀ bí òtẹ́ẹ̀ ni o bí láti pàdé àbájẹ́bẹ̀
bá ní kí n wọlé bá jẹ́ wọlé mo bá wọ́n máa kan náà tọ́jú wá ó lo ìjáàbù bò kò bójú ó lo ìjáàbù ó dẹ̀ wọ socks lọ́wọ́ wọ sísẹ̀ bò kò bójú ẹ̀ nígbà tí ibi débẹ̀ ló bá ní ìyàwó bàbá àwọn ọmọ ẹ̀ nìyẹn bá jẹ́ kí wọn ẹ̀ka sùn ó ní mo sọ pé òun fẹ́ rí ẹ mú ẹ̀ bá kúnlẹ̀ bá ní òun fi ọlọ́run bá bẹ̀ mí ó lóun ò sọ pé kí n má fi ọkọ mi padà o fẹ́ bàbá àwọn mi padà o ó ní àmọ́ tó pé lóòótọ́ mo jẹ́ obìnrin tí mo sì ní ìbẹ̀rù ọlọ́run lọ́wọ́ ó ní kí n yọ̀ǹda ọkọ òun fún òun ó lóun ò rojú ọkọ òun lẹ́wọ̀n ó ní òun rojú ọkọ òun lẹ́wọ̀n ó ní àwọn ọmọ méjì ló gbé sí DP ṣe bá àwọn ọmọ ẹ̀ ní àti gbọ́ òun ò rojú ọkọ òun lẹ́wọ̀n níjọ́ tóun wá rí fóònù ọkọ òun tóun jẹ̀wọ́ ló bá gbogbo píṣọ̀ tàbí yàrá Abẹ́òkúta ló bá sẹ́ǹdì ló bá fi hàn mí ó ní ṣe bẹ́ẹ̀ mi lélẹ̀ ẹgbẹ́ ìnílé àtàwọn ọmọ àti gbogbo ẹ̀ bá ṣe wáyé ó lóun fẹ́ bẹ́ẹ̀ wọ́n ní iyekíye tí wọ́n máa ó lóun ní kí ọkọ̀ má fẹ́yàwó ó ní bismillah ọkọ̀ òun fẹ́yàwó ó ní àmọ́ kì í ṣe èmi lòun fẹ́ kọ́kọ́ òun fẹ́ ó nítorí pé òun mọ̀ pé tó kọ́ bá fi lè fẹ́ mi padà òun ti lose marriage òun pátápátá ó ní nǹkan lòun fúnra òun lóyún tó ní o òun ló fún òun lóyún tó ń bímọ tọmọ bọ́ sílé tọmọ jáde kó lé ọmọ tó bọ́ sóun nínú tọpọ́ náà ni ò pa wọn ó ní kí jọ àti ṣe bó ṣe sọ̀rọ̀ àánú ẹ̀ ṣe mí emotional blackmail náà bá ṣe fún mi alájà ní àwọn ti gbà ká nọ́mbà mi yes àwọn ti gẹ̀ẹ́tì àwọn máa transfer owó tó tó fún mi ó ní bàbá ọmọ ẹ ni o àwọn tẹ̀ ti gbà pé ká mú ó ní àmọ́ ẹ má fẹ́ra yín mọ́ ó ti níyàwó tiẹ̀ ìwọ náà lọ́kọ tiẹ̀ ẹ ṣe gbọmọ ká tó lọ jìnnà ẹ mú wá kíní kan wáyà fún yín láti ilé iṣẹ́ Olúwaṣeun apps kòkòrò inú ẹ̀jẹ̀ máàmì kan tí mo ṣẹ̀dá gbó sí wọn máàmì ó ti àgbo kòkòrò inú ẹ̀jẹ̀ padà kòkòrò inú ẹ̀jẹ̀ ó ti wá o and àti mo jẹ́ kó tún lágbára sí ju ti tẹ́lẹ̀ lọ kòkòrò inú ẹ̀jẹ̀ ṣẹ̀tìrì àti infection kòkòrò inú ẹ̀jẹ̀ líle ṣẹ̀tìrì kòkòrò inú ẹ̀jẹ̀ ló ṣiṣẹ́ fún bó ṣe wà lọ́wọ́ mi yìí ẹ wo diabetes lele yes blood pressure ilé fibroid wo tó bá ní fibroid ṣàwárà wàá rà wàá jẹ́ sọ̀rọ̀ àmọ́ àyẹ̀tò fún ẹ lágbo tí wàá sè mọ́ fibroid rẹ̀ yẹn gbogbo máa rí ṣe so and ilé another one tí mo sọ pé diabetes àti ṣẹtiri àti high blood pressure mo ní sticker kan náà ni mo ń lò fún wọn because iṣẹ́ wọn papọ̀ mọ́ra wọn àti kòkòrò ní ẹ̀jẹ̀ àti infection sticker kan náà ni mo ń lò fún wọn hepatonize wa àjẹsí ní wọn ní capsule yes àti ní wọn ní capsule wọ́n tó lè ní powder wọ́n ti wà ní capsule ṣó ti yẹn bẹ́yẹn a ní 60 àní ẹ wá ra ọ tó bá ti rà tí ò bá ti ṣiṣẹ́ gbowó ẹ̀ padà lọ́wọ́ mi díẹ̀ mi pé òòlù kò ṣiṣẹ́ ṣó ti yẹ díẹ̀ mi kò sọ pé òòlù kò ṣiṣẹ́ ẹ wo gbáṣà ni mo ti gbọ́ bá kó ó ní kí n jù ó ní tí màá ti receive call ẹ̀ mọ́ ó ní ara ẹ̀ máa balẹ̀ ó máa dúró sílé mo ní mo ti gbọ́ bá délé nígbà tí mo délé ló bá sunkún mo sunkún ojú ló ràn mí ṣẹ́ bá make up mind mi bá block nọ́mbà Kazeem òun náà bá ti pé hello ní Kazeem bá block nọ́mbà yìí ó sì ń sẹ́ndì owó tó ń sẹ́ndì náà kò dáhùn àti ṣeun àṣẹ mo ti lóyún sí mi mọ̀ pé mo ti lóyún kí ni bá gbàgbé Kazeem mo lọ pàdé ọmọkùnrin ọkùnrin mi mo bẹ̀rẹ̀ sí ń dètì ẹ̀ èmi àti ẹ̀ ń dètì ara wa mi ò nífẹ̀ẹ́ bí mo ṣe nífẹ̀ẹ́ Kazeem so a tètè bára wa lájọṣepọ̀ kódà àti mọ́jọ introduction àti ṣe gbogbo ẹ̀ tó tún wá àwọn family tí wá rí àwọn family tèmi nígbà tó máa yá ni mo kọ̀ pé ó ń rẹ̀ mí kò sickness yẹn typhoid ni wọ́n pè tí typhoid yẹn máa kúrò báyìí inú mi yọ straight ni káyọ̀ kó ti wà lóyún fóònù náà ṣé oyún tó ní fóònù sígbà wo pé obìnrin ti ń pa àmà ṣẹ́yún yẹn ni mo dẹ̀ explain fún un lẹ́dẹ̀ àwọn ọmọ mi bẹ́ẹ̀ ó lè àmà ṣẹ́yún yẹn ni àti ṣeun oyún tí mo ti ní fún Kazeem ó náà máa ṣe ṣé kì í ṣẹ́yún nìyí àbí kì í fòyún lẹ̀ eléyìí jẹ́ òkòrò ní fún ẹ̀mí mi àmọ́ mi ò bá Kazeem sọ̀rọ̀ mọ́ nítorí ìyàwó ẹ̀
àti nǹkan tí ìyá ẹ̀ wá